àwọn kókó ẹ̀sùn tí El-Rufai fi kan Tinubu èyí tó mú kó máa sọ̀kò ọ̀rọ̀ sí lórí ayélujára o. gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ó ti ṣàlàyé pé o bí òun ṣe fìdí jalẹ̀ lásìkò àyẹ̀wò fún ipò mínísítà níwájú ilé ìgbìmọ̀ asòfin kò mọ̀ sẹ́yìn pé ààrẹ Bọ́lá Tinubu kò mọ̀ fẹ́ òun nínú ìgbìmọ̀ ìjọba rẹ̀. El-Rufai ó ní bó tilẹ̀ jẹ́ pé ààrẹ gan fúnra rẹ̀ òun ló fi orúkọ òun ránṣẹ́ o sí ilé ìgbìmọ̀ asòfin tó ì tún fi ọwọ́ ara rẹ̀ tó fi yọ kúrò. ó mà sọ èyí lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Arise TV tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí El-Rufai yóò máa sọ̀rọ̀ síta látìgbà tó ti kúrò ní ipò gómìnà ìpínlẹ̀ ti Kaduna lẹ́yìn tí wọ́n máa ṣe ìbúra wọlé fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọdún 2023. ó mà kéde pé èèyàn méjìdínláàádọ́ta fún ipò mínísítà tó fi mọ́ El-Rufai ṣùgbọ́n ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n mọ̀ wọ́gilé kó mọ̀ buwọ́lu gómìnà náà àti èèyàn méjì míì. ààrẹ ilé ìgbìmọ̀ asòfin Godwin Akpabio ó ṣàlàyé pé àwọn èèyàn tí wọ́n wọ́gilé ó ní wọn yóò fà kalẹ̀ fún ìwádìí. ààrẹ ilé ìgbìmọ̀ asòfin Godwin Akpabio ó ṣàlàyé pé àwọn èèyàn tí wọ́n mọ̀ wọ́gilé ó ní wọn yóò fà kalẹ̀ fún ìwádìí tó yẹ tó rọ̀ wọ́n pé kí wọ́n tó gbé ọ̀rọ̀ náà lọ sí ọ̀dọ̀ ààrẹ Tinubu. nínú ìfọ̀rọ̀wérọ̀ náà El-Rufai ó lè ń gbàgbọ́ pé ààrẹ gan-an ni kò mọ̀ fẹ́ òun nínú ìgbìmọ̀ ìjọba rẹ̀ tó sì fi ilé ìgbìmọ̀ asòfin tó fi bójú o. ààrẹ kò fẹ́ mi nínú ìgbìmọ̀ rẹ̀. El-Rufai sọ̀rọ̀ síta o fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí ó kùnà láti di mínísítà kò ní nǹkan kan ṣe o pẹ̀lú ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa. El-Rufai ni òun kò ní ìṣòro kankan pẹ̀lú ààbò tí wọ́n ní láti yẹ̀wò. ẹni wọ́n sọ nípa ààbò mo jẹ́ gómìnà ní ọ̀kan nínú àwọn ìpínlẹ̀ tó burú jù mo jẹ́ mínísítà ní 20 ọdún sẹ́yìn. ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé kò sí ohunkóhun tó jáde síta nípa ààbò ni wọ́n tẹnumọ́ ní ilé ìgbìmọ̀ asòfin. gómìnà àná ẹni tó ṣe àtìlẹ́yìn fún ìbò sí ipò ààrẹ Tinubu lásìkò ètò ìdìbò ní ọdún 2023 ó máa ṣàlàyé pé òun sọ fún ààrẹ pé òun kò nífẹ̀ẹ́ sí ipò kankan. gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ti Kaduna ó mà tún tẹnubọ̀ ọ̀rọ̀ pé òun kò fìgbà kankan jẹ́ ọmọlẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tàbí kí òun jẹ́ alábàáṣe tó mọ̀ súnmọ́ o. òun ní lásìkò ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC òun pè fún pé láti gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà òun ní kí wọ́n ti yan olùdíje ẹgbẹ́ òṣèlú náà tí òun sì ṣetán láti tẹ̀lé ẹnikẹ́ni tí wọ́n bá fà kalẹ̀. ọ̀rọ̀ nípa èèyàn tí a gbé àṣà APC fún ó mà jẹ́ ohun tó kọ mí lóminú. ohun tí mo fẹ́ kó wá sí ìmúṣẹ ni pé kí èèyàn láti àríwá Nàìjíríà kó jẹ́ olùdíje APC. nígbà tí a dá ẹgbẹ́ náà sílẹ̀ ní ọdún 2013 a pinnu pé lẹ́yìn ọdún 8 Buhari agbára yóò wá sí gúúsù. Tinubu kò fìgbà kankan jẹ́ ọ̀rẹ́ mi o a kò súnmọ́ ara wa rárá. El-Rufai ló ṣàlàyé bẹ́ẹ̀. mi ò dé darapọ̀ mọ́ PDP. Nasiru El-Rufai ó tún jẹ́ kó di mímọ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ lásán ó ní ìròyìn tó ní òun gbèrò láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́yìn tó ṣe ìpàdé pẹ̀lú àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ ti Kaduna o. El-Rufai ní òtítọ́ ni pé ó ṣeé ṣe kí òun fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ṣùgbọ́n òun kò ní darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP. mo sì wà ní APC o màá sì wà níbẹ̀ títí wọn yóò fi kùnà láti ṣe ohun tó yẹ kí wọ́n má ṣe o. Àdúràgbà Olúwatóyìn olóńkàròyìn sí létí látàárọ̀ láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má wá gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o. ẹ má tún wá gbàgbé láti tẹ notification bell láti máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti ń gorí ìkànnì yìí. akó àtàárọ̀ sọ́wọ́ ṣe ń yá o. Elédùà yóò dégbìyànjú ẹnì kọ̀ọ̀kan wọn ládé ẹ jẹ́ ká ní ọjọ́ rere o.